Yusuf Muhammad Bayode. يا أهل الصفا والعرفان على الديار زماني على القريب زماني سلوني بآل الجيلاني ماذا لقلبي لبيك 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 سعديت تسل الشواغل بأواك صنعاتي سر رحماني يحيى صلاتي خادمكم من مشربكم من مذهبكم ناوي ارتواء البيضتكم دوام بزيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلاة على النبي الكريم. صلى الله عليه وسلم. Gbogbo àwa olóríire tí a wà ní àyè yìí, ẹ dákun ẹ jẹ́ á tẹ ọwọ́ wa. Àsìkò yìí le púpọ̀. Gbogbo kálukú ní kanra. Ẹni tí ń sun tiẹ̀ jáde ń sun. Ẹni tí ń sun àsunsọ́kàn ń sun. Pẹ̀lú bí ìlú ti rí. Pẹ̀lú bí ó ti sówó. Gbogbo ẹ̀dá tó bá fẹ́ máa rí owó lásìkò tí ó sówó yìí kó tẹ ọwọ́ rẹ̀. Wọ́n ní ojú àwo làwo fi gbọ́bẹ̀. Àtẹ́lẹwọ́ ẹni wọ́n sì ní kì í tan ní jẹ. Bí inú mi ti dùn ní ìrọ̀lẹ́ yìí, ọ̀rọ̀ ń pera rẹ̀ ránṣẹ́ púpọ̀ ní orí mi. Bí mo bá wá ní bí ọ̀rọ̀ náà ti ń tira wọn ránṣẹ́ ni mo fẹ́ fi sọ, ẹ̀yin ó ba àsìkò àwọn èèyàn jẹ́. Mo sì rí pé àwọn ìyá yìí, àwọn tí wọ́n pọ̀ jù àti travel náà ti wá. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ọlọ́run ó sọ yín padà sílé. Àmín. Àwọn ẹ̀dá kò ẹ bá ń wí sókè pé Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammad. Ala sayyidina Muhammad. وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم. كشامي ومتا متا. آمين 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 يا الله. أصيف القادرية أنت روح. أصيف القادرية أنت روح على جنباته حلو وحلو على جنباته حلو وحلو. kí n tó máa lọ, bàbá Amirul Shabab kò ní bàjẹ́, bàbá wa Aljamali kò ní bàjẹ́, àfáà wa Sheikh Foreign Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láéláé. Àmín. Àmín. Ní máa retí àdá yẹn. Ṣé 7 ni àbólójú méjì? 7. Ọlọ́run ó ṣàlékún oore yín. أصيف القادرية أنت روح. Bàbá wa Idris, gbogbo gájẹ́tì wa, àwọn ni wọ́n máa tà fún wa ní owó tí ìní wa là. Ó dàbí ọdún bíi 3 sẹ́yìn. Àwa náà ti ra installment rí. Sórí gbogbo eré orí ibú tó rò kó ń sáhùn, ó kàn parẹ́ ni. Àwọn náà pè mí pé ṣé o ẹ lè ṣe báyìí. Mo ní èmi rò pé àwọn easy báyìí náà máa ń ṣe báwọn. Mi ò mọ̀ ní ẹ lè ṣe bẹ́ẹ̀. iPhone 12 Pro Max tí mo lò ọ̀dọ̀ wọn mo ti gbà. Allah. Ọlọ́run ní jẹ́ léṣe náà, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láéláé. Àmín. Mo fi ti yín, mo fi kí Haji Muhammad Jami láti Abuja, bẹ́ẹ̀ ti tóbi tẹ́ dùn rí tẹ́ lọ́ra láàyè ẹ̀ ní jò lójijì. Àmín. Maulana Fadlur Rahman. Adamallahu hayatahu. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láéláé. Àmín.
FIF ila al-amam bi iznillahi ta'ala. Amin. Maulana Amirul Muhajirin. Adamallahu hayatahu. Nínú àwọn tí ó já sí wípé wọn àjá jìn sọ́fẹ́ ayé lẹ́wà. Allah. Olúwa kí ó jẹ́ á rí yín pẹ́. Amin. Bàbá wa àgbà Alhaji Abimbola Adenuga Anod of Nako. Adamallahu hayatahu. Bàbá àdínì gbogbo Jìlání káfàtà tilé toko. Bàbá àdínì ẹ̀ ní wọ́wọ́ tí o. Amin. Nǹkan ẹ̀ ọ̀kan tí mo discover lára wọn ni wípé wọ́n ń pariwo. Kí n tó mọ̀ kí bàbá àdínì ti change mọ́tò ó fẹ́ lé ní oṣù 6 sí ọdún kan kí n tó mọ̀ pé àṣẹ ọkọ̀ tí wọ́n ń lò tẹ́lẹ̀ kọ́ ni wọ́n ń lò. Kí ló fà? Wọ́n kóòdì ara wọn. Irú kọ́lọ̀ Benz tí wọ́n ń lò tẹ́lẹ̀ náà ni wọ́n wá lọ rà. Plate number kan náà ló dẹ̀ wà ń bẹ̀. Níjọ́ tí wọ́n wá sí Ìlọrin níbi òde Mọ̀lánà Sheikh Bukhari Ibn níbi òde wa mo kàn wọnú mọ́tò yẹn mo wá rí pa ọpọ́n wájú yìí ó yàtọ̀ sí ọpọ́n tí a máa ń wà ń bẹ̀ tẹ́lẹ̀ mọ́ ẹ̀ ń lo mọ́tò 2025 ẹ̀ẹ́dẹ̀ pariwo ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kẹ́ íńtánẹ́ẹ̀tì mi àgbà tó bá lómi nú bí tí máa ṣe lẹ́ ń ṣe yìí. Allah. Gbogbo ntẹ́ ń fẹ́ tọ́lọ́hún ti ṣe ọlọ́mọ lòun ò ṣe mọ́. Amin. Gbogbo èyí tó ti ṣe èyí tó tún kù tẹ́ ń béèrè ọlọ́run kó bá a ṣe fún yín. Amin. Ọlọ́lá hawla wala quwwata. Illa billahil aliyyil azim. Ọba wa AKASA àtàyìn àtìyàwó kínní àti mẹ́sì àyígbé ọlọ́run má bàa rìn jẹ́ láéláé. Amin. Ọlá àwọn ẹni ọlọ́run. Amin. Bàbá wa kankan wí Adamallahu hayatahu. ọlọ́run kí ó jẹ́ á rí yín pẹ́. Amin. Gbogbo ẹ̀yin ìyá wa pátá ìyá tó bí Hajj Toyyib ìdùnnú lẹ ti ń rí ọlọ́run jẹ́ ẹ rí kalẹ̀. Amin. Alùbáríkà ọlá àwọn ẹni ọlọ́run. Àmín. Gbogbo ẹ̀yin ìyá wa lásàlátù láti Ṣàgámù bẹ́ẹ̀ ti gbéra tẹ́ dé àyín ní rọrùn ọlọ́run ó jẹ́ délé ní pípé. Amin. Alùbáríkà ọlá àwọn ẹni ọlọ́run. Amin. Mo kí àwọn Hajj Toyyib ó kí púpọ̀ bí ayé èèyàn bá ń da ẹ wọ asọ́dọ̀ ìyàwó rẹ̀ náà mi bá ń fún sóró mọ́tò yìí yóò máa kékekúke ni yóò máa jájakúja ni a wà tírèsì a rí i pé ó rà ń pé ìyàwó rẹ̀ ń fún sóró mọ́ òun ń gbóná mọ́ nílé ọba tí ò ní o máa gbóná mọ́ Hajj Toyyib nílé gbogbo tó bí lọ́mọ ọlọ́run òjòjèrè wọn. Amin. Alùbáríkà ọlá àwọn ẹni ọlọ́run. Amin. Mo wá kí olórí oko gbogbo ẹ̀yin alásàlátù padà ni mo kí o gbogbo ẹ̀yin aláwọ̀dù pátá Olúwa kó bá wa di ntẹ̀ náà. Amin. Mo wá kí olórí oko bámbàm. Asayi falikadiri yati antaruhuna alajamba tihilo wahalo alajamba tihilo wahalo. Ẹ dákun mo fẹ́ bi gbogbo wa ní ìbéèrè kan. Man as'adun nasa. Talẹ́ni tí fi jẹ́ olóríire jù láyé. Ẹ dákun mo fẹ́ kí kálukú wa káwa náà máa ronú pé sẹ́ni tó kọ́lé ni sẹ́ni tó ra mọ́tò ni Allah. ṣé wọ́n tó rán yà rẹ lọ sí Mákà ni ṣé wọ́n tó kọ́lé fún bàbá rẹ ni máa ronú tí wọ́n lè ntẹ́yìn lè ṣe tí wọ́n fi lè ní olóríire ni sórí gbogbo ohun tó ń rò yẹn oríire ni lóòótọ́ àmọ́ kò kèé ṣe pàpín oríire. Ayakumullahu. Ẹni tí fi jẹ́ olóríire jù huwa man as'ada nasa. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Ní sùúrù ìbéèrè mi ni wípé ta ni olóríire ta ni ẹni tí fi jẹ́ olóríire jù ẹni tí fi jẹ́ olóríire jù ìdáhùn mi náà ni wípé òun lẹni tí bá sọ̀yàn lólóríire. Ayakumullahu. Huwa man as'ada nasa. Òun lẹni tí àwọn èèyàn bá ń ṣoríire lọ́dọ̀ rẹ̀. Mawlana Sheikh Bukhari Ibn Yahyah
Adamallahu hayatahu. ẹ kì í sọ fún ayé wípé olóríire ni adẹ̀ tí ń sọ ti pẹ́ má sọ lẹ́nu lásán pé ẹ mọ̀ mí ni olóríire ni mí kí làwọn èèyàn ṣe lára rẹ Ayakumullahu. kí làwọn èèyàn dà lára rẹ kí ló sọ ayé àwọn èèyàn dà níjọ́ Toyyib wà lọ́dọ̀ mi má ti wí kèétí lọ́mọ́kà níjọ́ Toyyib wà lọ́dọ̀ mi kèétí má gun mọ́tò níjọ́ Toyyib wà lọ́dọ̀ mi kèédó níyàwó níjọ́ Toyyib wà lọ́dọ̀ mi kèémẹ́yẹ tán talẹ̀ à ń bèlè pé yóò máa kọ́ níjọ́ Toyyib dọ́dọ̀ yín ní gbogbo ohun tí mo sọ yìí ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ Allah. níjọ́ dọ́dọ̀ yín ló bí ajimal Allah. níjọ́ tí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní sẹ̀ sínú ayé rẹ̀ níjọ́ náà láyé tó mọ̀ pé nìkan tún bẹ tí ń jẹ́ Toyyib olóríire nu àbí kìí ṣe olóríire. Wa ajmalun nas ma bayna li wa rajulun tuqda ala yadihi linnasi hajatu tuqda ala yadihi linnasi hajatu. jẹ́ kí n lé sí ẹ kó má rò wípé àbí à ń fọ́nbù àbí àpọ́nbóró ni lọ́dún tí Toyyib kọ́kọ́ ra mọ́tò àkọ́kọ́ single-handedly bàbá ni wọ́n ra mọ́tò fún Wa as'adun nas. lọ́dún tí wọ́n rà fún Toyyib ọmọ ìyá mi ẹni tó bí tẹ̀lé mi ni aládìsá single-handedly àwọn ni wọ́n ra mọ́tò àkọ́kọ́ fún Wa as'adun nas ma. lọ́dún yẹn náà tún ní àdìsá àwọn oníhájì yìí wọ́n disappoint wa umura wa lọ kó lọ bẹ Ọlọ́run kọ́lọ́run tún jẹ́ káyé tiẹ̀ náà máa dá a sí ẹ̀yin lẹ́sùn kó bá táyé tiẹ̀ náà tún fi ń dá báyìí. Wa as'adun nas ma bayna li wa rajulun tuqda ala yadihi linnasi hajatu tuqda ala yadihi linnasi hajatu. ó di mélòó afáwa Muhammad yellow èbó dá léèyàn àkọ́kọ́ mọ́tò tí àfa àkọ́kọ́ gùn láyé wọn ìbàdí alájà ẹ̀yin lè rà fún wọn. Wa as'adun nas ma bayna li wa rajulun. dákun ó di mélòó afáwa Alhaji wa tọ́lọ́wọ́ sì ṣe lálàájì láìpẹ́ yìí. Àmín. Bọ̀dá Kalẹ́ olórí chief of staff mọ́tò àkọ́kọ́ tí wọ́n rà tí mo sì mọ̀ gbọ́dọ̀ wọn ó tún pààrọ̀ rẹ̀ láìpẹ́ yìí ọkọ̀ tí wọ́n ń gùn tó jẹ́ current car wọn táwọn náà fi wà automobile àkáǹtì yín lówó rẹ̀ ti jáde. Wa as'adun nas ma bayna li wa rajulun tuqda ala yadihi linnasi hajatu tuqda ala yadihi linnasi hajatu. ẹ dákun gbogbo ń tá a kà yìí gbogbo ń tá a kà yìí aláwùlí àwọn dà àkọ́kọ́ ọkọ̀ táwọn náà kọ́kọ́ gùn láyé wọn àtọ̀dọ̀ yín ló ti jáde. As'adun nas. ìwọ náà ronú ajíláre àwọn dà bàbá wa Abdul Jabbar ọkọ̀ tí wọ́n kọ́kọ́ gùn gbogbo tí mò ń sọ yìí súnmọ́ bí láìláìláìláwà àràbù wọn ò bó ṣe jẹ́ nìyẹn o. Ma bayna li wa rajulun. ẹlòmíì ò wá gba ọkọ̀ ṣe é rí ntànkà yìí ìwọ náà mọ iye tó wọ o mọ iye àjọ tó wọ̀ o mọ iye owó tó dá
Ọlọ́run ó ṣe. وأسعد الناس ما بين الورى رجل. Ẹ wo gbogbo ń tà kà yìí, ẹ wo millions tó jẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn kan wá ń bẹ tó já sí wípé wọ́n gba ọkọ̀. Ẹni tí wọ́n gba 1 million tí mo mọ̀ sí wọ́n ń bẹ. Ẹni tí wọ́n ra tíkẹ́ẹ̀tì rẹ̀ pé ìwọ máa lọ mójútó nǹkan mi wọ́n ń bẹ. Ẹni tí páànù tọ̀ ẹni tí ń sọ̀rọ̀ òun náà láfẹ̀ mílíọ̀nù ó kóòdù rẹ̀ fún ọ ni. Àwọn tí wọ́n ṣe ìyàwó fún. Ó kóòdù rẹ̀ fún ọ ni. Ẹni wọ́n ṣe ìyàwó fún. Ẹni tí wọ́n ṣoore fún tí ò ní báyìí ló mọ. Allah. Ìta fi ń sọ fún ọ wípé má sọ pé olóríire ni ọ jẹ́ ara àwọn tó ṣoríire lára rẹ̀. وأسعد الناس ما بين الورى رجل. Tó fi wá dérí èmi tí ń sọ̀rọ̀ yìí. أدام الله حياتكم. Ó rí pé gbogbo tàwọn èèyàn ni mo kà yìí. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, bàbá, tí Ọlọ́run ò bá ṣe báyìí, tí bùkátà wa tọ́lọ́run ò bá bíyà rẹ̀, tó já sí wípé jíjẹ múmu níná lílò àfi ká rí yín, á sọ tí ẹ̀ ṣe ti yín fáyé. Allah. Ntẹ́ mọ̀dí, ntẹ́ mọ̀wọ́, ntẹ́ mọ̀sẹ̀, á wí fáyé, ayé ó sì gbà wá gbọ́, tó ló mọ̀ pa súnmọ́ yín dáadáa. Allah. Bí n tí Abu Hurairah bá gbà wá nípa Nabi ni, ta ni ó dá òtún rẹ̀? Bó ti já sí wípé ntẹ́ bá sọ nípa Mawlana Amirul Jaishy, Radiyallahu ta'ala anhu. kò sí ẹni tí ó dá òtún rẹ̀. Torí wọ́n mọ̀ wípé bàǹtẹ́lẹ̀ jẹ́ fún wọn. Àwọn míì ń bẹ singlet ni wọ́n, àwọn míì ń bẹ àwọ̀tẹ́lẹ̀ agbádá ni wọ́n, àwọn míì ń bẹ agbádá ni wọ́n, àwọn míì fìlà ni wọ́n, àmẹ́yìn bàǹtẹ́lẹ̀ jẹ́ fún wọn. Allah. Déédéé ntẹ́ ẹ bá sọ nípa Mawlana Amirul Jaishy ayé ó gbà yín gbọ́. Bẹ́ẹ̀ náà lèmi náà. Déédéé ntí ń bá sọ nípa yín ayé ò ní dáútù rẹ̀ torí wọ́n mọ̀ pé mo rí yín tán. Ọpẹ́ tí mo wá dá ni wípé níjọ́ tí bàbá ti lọ, Ọlọ́run ò fi wá dààmú yín níjọ́ kan rí. Alhamdulillah. Bá a ti ń gun tá ń gùn níta, Ọlọ́run tún ṣe tinúlé náà ní rọrùn. Alhamdulillah. À ń gun ọkọ̀ níta, ayé wa ń rò wípé kí ló dé eléyìí ò mọ̀jọ́ kọ̀ lọ ní mo ní òpònú ńgbà tí wọ́n bí ire. Walasta khalifatan bali anta Yahya walasta. Mo ń bọ̀ o, ó ní kí n tó lọ. Khalifatan bali anta Isa walasta khalifatan bali anta Authentik bi ikhlasi. Alauta ala dirari wa anta abuka. Ma'ana fum madata walaysa yashu kufi siwa al-himari. وليس يشك في سوى الحمار. Ògbónú kan sọ ń jò ní àbábíọ́lá yẹn àti ẹ̀wà àárín nǹkan gidi kan di rẹ̀ mọ́ àrọ́kọ̀ gidi kan máa ń di rẹ̀ wọ́n ní èmi tí mo kóòdù ara mi débi wípé ìyàwó mi gan mọ̀ tí n bá lówó lọ́wọ́ mo kóòdù ara mi gan ni dédé ìgbà tó owó gidi bá wà lọ́wọ́ mi dédé ìgbà náà ní mo kanra mo ṣe bíi pé mo búrókì ni. Istayinu ajatikum bil kitman fa inna likulli zi ni'matin mahsud. Ìṣẹ́jú ẹ̀ ní tó fi change rẹ̀ ìmọ̀ rẹ̀ ní gidi nísìnyí. Ṣé rí bí bàbá yìí ti wà yìí agúnmu òwò ni wọ́n, kòkó ọbẹ̀ ni wọ́n. Wa as'adun nasi. Ẹni táyé máa ń rí tinú rẹ̀ ó dùn lẹ́ẹ̀kan náà bí Lailatul Qadri lẹ́jẹ́. Ma bayna li wara rajulun. Bẹ́ẹ̀ bá ti rí yàn bùkátà rẹ̀ ó bí ya ni bí ijọ́ tí Lailatul Qadri bá dé ni ibi ọ̀pọ̀lọpọ̀ bùkátà àwọn èèyàn ni. Wa as'adun nasi ma bayna li wara rajulun. Mo wá wò yín mo rí hadisi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n gbà wá látọ̀dọ̀ Abu Hurairah gbà wá adìrẹ́ kí ló wí. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam ahabbu nasi ila Allahi anfa'uhum linnas. Ànábì ní ẹni tí Ọlọ́run ọba fi nífẹ̀ẹ́ jù òun lẹni tí bá ṣàǹfààní fáwọn èèyàn. Allah.
bó bá ti lówó tó láǹfààní tó ń ṣe fáwọn èèyàn bó ti já sí pé ẹni tí ń ṣàǹfààní ẹ̀ lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù ẹni tọ́lọ́run bá ń bínú sí jù nìwọ náà tó lówó táwọn èèyàn láǹfààní jẹ lára rẹ̀. وأحب الأعمال إلى الله سرورا تدخله على مسلمين. Anabuwa Muhammad ní iṣẹ́ tí Ọlọ́run fi ní Yorùbá Ànábì ni. Sallallahu alayhi wa sallam. Ànábì ní iṣẹ́ tọ́lọ́run bá fi nífẹ̀ẹ́ sí jù. Sururan. Òun ni kó máa ti ìdùnnú. Tudkhiluhu ala muslimin. Ẹ wo àdúrà ẹni tẹ́ ti ìdùnnú bọnú ayé wọn. Allah. Òun lẹ tún ṣe èyí nísìn. Ẹ dákun ṣé yìí tẹ́ ṣe èyí nísìn ṣáà lè dúpẹ́ rẹ̀ títí láéláé bẹ́ẹ̀ bá ṣe kí la fẹ́ ṣe fún yín ẹ̀yin náà lè lówó òun wọ́n làkà tó kúrò ń bí báyìí ẹ ti ní pẹ́ndín bùkátà kan lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ fẹ́ ṣe bọ̀tẹ̀ yìí tẹ́ ṣe èyí nísìn ó tún wá jẹ́ kó ga sí wàláì kò kéré sí ṣáà kankan mi wá téèyàn bá ṣe yín ò ní ó ti reduce rẹ̀ kò reduce rẹ̀ o ó lókè sí ni 1 million ni mo rò pé ìgbà tẹ́lẹ̀ àmẹ́yìí tẹ́ ṣe yìí wàláì 1.5 nígbà lọ́wọ́ yín. ẹni bá fẹ́ kí wọ́n fún mi kó yóò bá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì ní iṣẹ́ tí fi dáa jù òun lẹni tó já sí wípé ibà ń ṣe iṣẹ́ tí inú àwọn èèyàn fi ń dùn. Aw tukshifu anhu kurbatan. Àbádáwò tí ń ṣe èèyàn kéèyàn gbé e kúrò fún ẹ wá dúró bùkátà tẹ̀ ti gbé kúrò fáwọn èèyàn ẹ wá dúró ẹni tó rẹ̀ tó wánú mọ́sálásí yín mọ́sálásí wa ní Mọ̀lété tó sì rówó tálómi tún fẹ́ sọ di business center. Aw tatrudu anhu ju'an. Ẹ wo iye ẹni tẹ́ ti ká ebi ńlẹ̀ fún kì í tún wá ṣe pé ẹ fẹ́ lómi lówó nìkan ẹ tún wá fi ọ̀nà tí ó fi máa rówó ẹ tún fi hàn án. Aw tuqda anhu daynan. Ẹ wá dúró àwọn tó jẹ gbèsè tó fẹ́ para wọn tí wọ́n ti rò ó pin tẹ́nìkan kan júwe pé ṣé ìfù bó o bá ti pè é bùkátà rẹ ó bí ya ẹ wo bùkátà tẹ ti clear fẹ́ lómi. wàlẹ̀ alámùsíyàmá àkìlì fi hajatin ahabu ilayya min ani àtẹ̀kífà fi masjidil madina. olórí ló kó máa ń pariwo ọlọ́gbé Allahu Akbar. Allahu Akbar. Ànábì ní kí èèyàn máa ṣe iṣẹ́ yìí ó lóore ju kó o máa kírun fún gbogbo ọjọ́ ayé rẹ lọ ó lóore ju kó o máa gbàwẹ̀ lọ ní gbogbo ọjọ́ ayé rẹ ládùúgbò àkàkà tá a ṣe ẹ̀yin náà ládùúgbò wa ẹ̀yin náà lábẹ́ lọ́hùn fún Ọlọ́run má fi yín lá wa lójú láéláé. Àmín. ẹ̀yin onílù ẹ̀ máa pé má pàkàn bí Olúwa má pàkàn bí o sàtì àdàkùn má pàkàn bí ọmọ kékeré ni. má pàkàn bí Olúwa má pàkàn bí o sàtì àdàkùn má pàkàn bí ọmọ kékeré ni. Wòlánà Seifu ọlọ́mọ pa yín fún wa. má pàkàn bí. má fi yín láwa lójú láéláé. má pàkàn bí sàtì àdàkùn má pàkàn bí ọmọ kékeré ni. má pàkàn bí. Tọ̀yíbù. má pàkàn bí o sàtì àdàkùn má pàkàn bí ọmọ kékeré ni. ẹ dákun ẹ̀yin onílù gbogbo ẹja nàgà àtàyà sí bàbá yìí níta ìṣẹ́nu ayé kálukú pọ̀ púpọ̀ ó pọ̀ púpọ̀ tèmi ni mo sọ yẹn ntí ń jẹ́ kèfèrí kìí ṣe ẹni tí ò kírun logatan alikafiru bimana alifala ntí ń jẹ́ kèfèrí lẹni tí ó gbé nǹkan tó wá ti ìbọlẹ̀ tó da yèpẹ̀ bó ntí ń jẹ́ kèfèrí nù gbogbo ẹni tí wọ́n bá ṣoore fún tó o bá ti wí síta MTN kò ní bàjẹ́ fún yín wọ́n ṣoore fún ẹ o wá mọ olóore kó o kí kèfèrí ni ẹ àkọ́kọ́ kèfèrí nìyẹn oore tẹ́ ẹ ṣe fún wa pọ̀ òun láfi máa dúpẹ́ fún yín títí láéláé ẹni bá mọ̀ pé wọ́n ti bì kan ṣèwọ́n lóore ọ̀rọ̀ tó ń kọ́ lára wọn náà olóore àfa àwọn náà jẹ́ náà àfa yẹn ni wọ́n ń ṣe òun wo aṣọ wọn òun kọ́ pistol aṣọ wọn òun wá níwọ̀n yẹn ṣàfà rẹ̀ òun lo nọ́ọ̀sù wọn òun fi ń rówó òun wá níwọ̀n ń ṣàfẹ́ òun lo ohun wọn oníwọ̀n ń ṣàfẹ́ òun kọ́pì bí wọ́n ṣe ń ṣe wá sí oníwọ̀n ń ṣàfẹ́ òun lo yìí wọn oníwọ̀n ń ṣàfẹ́ òun lo àjàsà wọn oníwọ̀n ń ṣàfẹ́ má pàkàn bí
Olúwa má pa kan bí o sáàtì àdàkùn má pa kan bí ọmọ kékeré ni. Dákun wí. Má pa kan bí o sáàtì àdàkùn má pa kan bí ọmọ kékeré. Ẹyọ̀kan tó kù ìdákun wí dáadáa pẹ̀lú ohùn òkè ọlọ́mọ fi ń la lójú má pa kan bí. Má pa kan bí o sáàtì àdàkùn má pa kan bí ọmọ kékeré ni. Má pa kan bí. Dákun wí dáadáa. Má pa kan bí o sáàtì àdàkùn má pa kan bí ọmọ kékeré ni. Làkàdíjà àkùn ẹ ṣeun tí ò ní bísímìláì nínú àti lìláfi ẹyọ kan Olúwa bá ti ké fún yìí àtàwọn àtẹ̀yìn Ọlọ́run jẹ́ àtẹ̀léra wa pẹ́. Àmín. Alùbáríkọ̀lá àwọn ẹni Ọlọ́run. Àmín. La ilaha illallah. Àmín. Bá a bá rí yín ayé oṣù wa o ó sì dá a lójú pé bẹ́ẹ̀ bá rí wa ayé oṣù ẹ̀yìn náà Ọlọ́run jẹ́ àpẹ́ fún yín. Àmín. Jẹ́yìn náà ó pẹ́ fún wa. Àmín. Alùbáríkọ̀lá àwọn ẹni Ọlọ́run. Àmín. Làkàdíjà àkùn rasulun rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina rahufur rahim wa in tawallaw faqul hasbi Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. Bismillahir rahmanir rahim li'ilafi Quraysh إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ọya àwọn aláwọ̀dù kọ́ máa bọ̀ wá gbà níwájú bàbá. Allahu akbar. Ọ̀rọ̀ ayé mi tó lọ pẹ́ ọmọdálé. Ọ̀rọ̀ ayé mi tó lọ pẹ́. MJ amúdálé láàyè.